wọ́n ti kun everything wọ́n ti kun gbogbo both interior and exterior náà ti kun. Nǹkan tó kàn ṣẹlẹ̀ pé mọ́tò fẹ́ kọ́ àwọn pákó yẹn wá mo fẹ́ kó dé òun ni mo oríṣìífà tí mo fi dúró. no kò ṣe torí tó owó irọ́ owó báwo tẹ́yìn bá ti ṣe tèmi èmi ṣe tèmi fọ́lọ́ ni èmi ṣe tèmi fọ́lọ́ kí là ń jẹ́ tí ó tàn fọ́lọ́ lọ. èmi ò tábàjà ti dé kíkan wo gbogbo nǹkan tí. àwọn ike tẹ́ ẹ bá ní sáìtì bẹ́ẹ̀ ló mọ́ àwọ̀ láńtà ẹ tó bàjẹ́ stóòfù ẹ tó dàrú pọ́ọ̀tù ọbẹ̀ ẹ tó bẹ̀rẹ̀ sí ní jọba sí ẹran béèyàn bá ti lo géètì ilé ti pẹ́ tí ò fẹ́ mọ́ a lè yọ́ lọ àmọ́ a máa sanwó. à ń ra irin sáìtì à ń ra alumíníọ̀mù. àwọn pákó yẹn ni àwọn pákó yẹn mọ̀ lórí ìjọba. àní mi nídìí owó yín sẹ́ èmi ṣe tèmi fọ́lọ́ ni o mo ṣe tèmi fọ́lọ́ ni jàre mo ṣe tèmi fọ́lọ́ ni ẹ jẹ́ ká sọ̀rọ̀ létà ẹ ṣe gan ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́ ẹ kú iṣẹ́ Olúwa dúró tì yín àṣírí yín ò ní tú. àkọ́kọ́ èmi ni wọ́n pè ní bàbá Fọ̀nàgà o. mò ń gbọ́ pé ẹ̀ ń sọ̀rọ̀ pákó ẹ̀ ń sọ̀rọ̀ irin bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wò mí aláròbọ̀ ni mí gbogbo nǹkan kò sí tí mi kì í rà. wọ́n lo irin kù ní sáìtì mò ń rà á wọ́n lo yanrìn kù mò ń rà á bí wọ́n lo kójẹ́ kanopi bí géètì ilé bá rẹ̀ wọ́n tí wọ́n rò pa àwọn ò fẹ́ lò mọ́ a lè yọ́ lọ àwọn tó máa rà wà sẹ́ni mo dẹ̀ ń sí láti kékeré náà nìyẹn wọ́n mọ̀ mí dáadáa ṣùgbọ́n mo wá ń gbọ́ tẹ́ ń sọ̀rọ̀ igi àbí nǹkan ẹ má wulẹ̀ yọra yín lẹ́nu ibi tí ẹ fẹ́ gbin obì sí òun náà ni obì wù yìí o. so ìgbọ́n tẹ sọ́ọ̀sì pé ẹ máa ra cement. ẹ wo táìsì owó táìsì náà bá lóògùn lé kankan gbogbo ẹ̀ la máa ra àwa ò sí. kẹ̀dẹ̀ imagine o ẹni tó dẹ̀ fẹ́ rà òun mò ń dúró dé o. èmi lọ ẹ̀ ń dúró dé èmi ni ẹni tó fẹ́ ra yẹn gbàgbé ẹ̀ máa tún fi nǹkan lé fún ẹ yá sọ̀rọ̀ ó tó mélòó báyìí náà kásán pápá tó ní mo tún lọ bì kan. bó ṣe wà ẹ́ á tó bí i 350. ṣé lè yá àbí tinú ilé. èdè ilé yìí ó tún ṣìkùn tí bá mú ìdè onúlé ṣe ó tún ṣìkùn nulẹ̀ o. 350 wà nù ilé. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. yàtọ̀ fẹ́lẹ̀. yàtọ̀ fẹ́lẹ̀. jẹ́ sọ̀rọ̀ ojú òní tiẹ̀ sórí ojú ló rójú ṣàánú rírí tí mo rí ẹ tí mo ṣe ń bọ̀ mi ò fẹ́ gbà bí àwọn áńgẹ́lì ló jẹ́ ń gbà bí because Christian ní bá mi èmi náà catechist ní tẹ́lẹ̀ kó tó pọ́n lé mi jápọ̀ ní ṣọ́ọ̀ṣì wa gidi ojú òwá ní tiẹ̀ jọ́ ta kínní fún mi ká dẹ̀ sanwó ẹ̀ kí n dẹ̀ mójú kúrò. ok náà sì tó bá pẹ́ lóòótọ́ lẹ fẹ́ rà ṣé mo pé ní ìsinyìí cement is 6,200. 6,000 ni wọ́n ti sọ nínú rédíò lánàá gbogbo nǹkan ti wẹ̀ ọ̀rọ̀ ìjọba wáyé ṣe dáadáa gbogbo nǹkan ti change. bàbá ọmọ mi. nígbà tó wá jẹ́ 6,000 èèlò lẹ́yìn wọ́n fẹ́ ra àwọn ilé. tó wà bẹ́ẹ̀ ni pé o mọ̀ pé ra àlòkù náà la máa rà o mọ̀ pé lòkù ni ó ti dà lòkù ìwọ ló kàn máa sọ bẹ́lẹ̀ ń jẹ́ bí kẹ́ bó ṣe wà yìí mo dàgbà ó 79 ni mò ń bá lọ yìí o tún wá jọ second born mi Olúwaṣẹ́gun bó ṣe rí gẹ́lẹ́ tó dúdú bíi kóró ìsinre Ọlọ́run ní jẹ́ kó kún kékeré pẹ̀lẹ́ ọmọ dáadáa. ok èèlò lẹ fẹ́ san ẹ̀dẹ́ ká sọ̀rọ̀ èlò ni wọ́n fẹ́ ta. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. torí pé ẹja àgbàlagbà bẹ́ẹ̀ tún ṣe sọ ẹ́ sí ẹni mo jọ second born yín. tó o bá rí hip hop ló ń kọ. Fúnkẹ́. ok bàbá ẹ̀dẹ́ ká ṣe ní 4,000. 4,000 kí ló dé jáse 1,400 ẹyọ kan nígbà tó pọ̀. ayé mi 1,400. 1,400. yes na irọ́ a lè sọ pé tọ́ra ìdáyà ọ̀làjú náà ká máa tójú ègbò mọ́lẹ̀ àbáyọ̀ mọ̀ nǹkan tẹ́ máa ṣe tó bá pẹ́ lóòótọ́ lẹ fẹ́ rà o ẹ mú 1,500 wà kéde sá fún kí tẹ̀ wú pé tó rẹ̀ jágbàlagbà. 1,500 times 300 and that's 135,000. ok bá mi calculate ẹ̀ torí mo tún níbi tí mò ń lọ náà. ṣé ti ṣe tán báyìí sí i. ó sọ oògùn àìkú fún ẹ oníkòsíṣẹ́ tó ti kú náà ni mi ò ní kú òun bí tí mo wà ní tí mo máa sanwó. hello. ta tún nìyẹn. Mr. Ajíṣafẹ́ Your Excellency sir ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jọ sà máa pè ń padà sí i ok ẹ ṣe sà máa pè ń padà. ṣé kò sí. bàbá ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mi ò mọ̀ sàlàyé bí mo ṣe wà yìí ẹ má kí n purọ́ fún yín good Christian ni mi bí mo wà yìí o mi ì dẹ́ láì kí n máa bóná lọ́wọ́. Kristẹni lèmi náà. ṣé rí ṣé ọkùnrin sọ wípé yàtọ̀ sílẹ̀
350 míì wà nínú bẹ́ẹ̀ ni. so náà sì nǹkan tó ṣẹlẹ̀ yẹn pé nínú 350 yẹn ẹ mọ̀ nǹkan ẹ jẹ́ ká dá sí méjì. kí ló dé. kẹ́yìn ra 150 kí n dẹ̀ ta ìyókù fún onítàn torí bí mo ṣe wà yìí mi ò fẹ́ kí n fa apá kan sílẹ̀ dápá kan sí. ohun tí ò yé ẹ nìyẹn ṣé rí n ta sọ nípa ọ̀rọ̀ ẹ̀yin yúùtù rẹ o Jésù dẹ̀ sọ́kó tó kú kí ẹ sọ̀rọ̀ láàárọ̀ ká má bà lọ́sàn-án ṣé bí mo ṣe dàgbà tó ní 79 yìí èmi àti Àsíkìwé àjọlọ sí skul ni Ọbásanjọ́ àjọlọ gbá bọ́ọ̀lù lábẹ́òkúta ni wọ́n lé mi bọ́ta ni ìgbọ̀n Ọlọ́run kó ṣàánú fún wa bí mo ṣe wà yìí mi ò sọmọdé kí o wá sọ owó tó jẹ́ pé wàá rí pé mo wò ké báyìí ẹ tí mo fẹ́ lọ ta kí ní ìfún gan mo ti pè é mo ti tẹ́sì ẹ̀ lórí aago. bàbá ẹ mọ̀ kọ́ tẹ́ máa ṣe ó yá ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ n ta 200 fún yín bẹ́ẹ̀ ìjókòó kí n ta fẹ́ ni. gbogbo tó mo rí yìí mo ti rà. ẹ ó yá fún mi èèlò lórí gbogbo ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. gbogbo ẹ̀ jẹ́ 525,000. ó yá kí ló báǹkì wo ló ń lò. access ni mo ń lò. bọ̀ bàbá ẹ ní sùúrù o. kí nìyẹn. tí n bá ti ṣe eléyìí ṣe àwọn pé eléyìí ò ṣe direct account tèmi àkáǹtì chairman ẹ máa fẹ́ mi ní 50,000 tó máa jẹ́ àjẹmọ́nu tèmi. 50,000 ti pọ̀ jù jẹun fún ẹ 7,000. kí ló dé kí ló gbé. bàbá nítorí 50,000. so fẹ́ gbọ́ mo fi ọjọ́ tó máa kèmí nìkan nínú àlùkùránì tó máa kèmí nìkan nínú bíbélì mo wà nínú sàárè mo fi búra 15 naira ni máa fi ta 15 naira ni máa fi ta yọkan. 10,000 lẹ́ máa ṣe nǹkan tí mo lè ṣe nìyẹn anything less than that. ó dáa máa ṣe 9,000. ó yá ìrọ̀ 10,000 ni o. ó dáa káyọ̀ tí mo ń lọ bì kan. 00 181 22 35 Access Bank. hello. check ẹ jẹ́ ká lọ yẹ wò náà kí n lọ yẹ tìbí yẹn wò. bàbá ẹ jẹ́ kí mi gba nọ́mbà yín. nọ́mbà. kò ní ìdí kí ló ń gba nọ́mbà mi fún. tó bóyá kàn tẹ̀lé láwọn 1 or 2 things. ẹgbẹ́ mi ti ní nọ́mbà tiẹ̀ máa pè ẹ́ kò sí problem mo fẹ́ lọ mọ́tò báyìí wá kíákíá báyìí ni wọ́n ti lọ kó tó ti yẹ. mo ń bọ̀. hello ìyá Ṣẹ́gun guess what sìmẹ́ǹtì ti wà tó máa rà rẹpẹtẹ ó ti sẹ̀ o Ọlọ́run ó ti sẹ̀ ó ti sàzú ó yá pọ́nlọ́ wà báyìí pọ́nlọ́ wà wàá pàdé mi ní gate ẹ máa mú tẹ́lá bọ̀ kó wá kó mọ́wọ́ ẹ̀ dání o ó mọ̀ pé jẹ̀sà fowó ṣeré mo lè kú torí kódà mo lè pààyàn torí owó. mò ń gbọ́ ẹ̀ sọ́tò bá ti débi grammar school yẹn tó ti débẹ̀ máa gbọ́ ọmọ bá mi ágíù ṣé mọ́tò ló gbé ọ̀kadà tó bá débi grammar school yẹn wàá bọ́ọ̀lẹ̀ wàá wá sọ fún àwọn ọlọ́kadà pé kí wọ́n gbé ẹ lọ sí Anjola street number 29 ẹ má já wáyà àná pẹ̀lú tírélà o ẹ má já wáyà àná pẹ̀lú tírélà bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yẹn o ẹ lè park o get ẹ ẹ kọ́wọ́ mi dání kó pé o mo sọ fún ẹ pé 5,800 5,800 lẹ́yọ̀kan ọmọ pé 6,500 ni wọ́n ta símẹ́ǹtì èló ni èmi gẹ́gẹ́ rà 5,100 ni mo rà mi ò fọwọ́ mọ́tò kún mo fi ọjọ́ tó máa kèmí nìkan nù sàárẹ̀ mo fi búra. Apostle we hear of this. 5,100 kí n kàn tá kúrò mẹ́ kí n dánwó lọ́wọ́ padà ọwọ́ yíbò ni mo ti yáwó ibẹ̀ náà ni mo wà yìí ẹ máa bọ̀ ẹ káàrí máa bọ̀ wá bọ̀ kẹ́ ẹ pe nọ́mbà yìí. ìpàǹtí ni wọ́n kó sí ìdọ̀tí ni wọ́n kó sínú àbí òkè bóyá torí òjò. Hello sir. Yes. Please. Yes. I dey look for Mr. Kobewude. Mumu not too much. Yes. Not be here. Hey! Not be here be number 29. I hear me.
What did they do here? Pure water. Tèmi bá mi. Pure water how? They no fit do pure water. But I bought cement of 350 bag for one Mr. Kobewude and he said they jar 350 for bag. Ẹ má tu àjálẹ̀ àgbàlagbà ní mímú ní mo ra cement lọ́wọ́ èèyàn lè máa tọ́jálẹ̀ fún mi. Ẹ má máa wò mí ràn ìjìmọ̀ ní ilé ìkẹ́. Photographer ni wọ́n ṣe fi ẹ̀ lọ́sà. Kò dára àwọn ọmọlá ló wà mí. Ayé mi tèmi bá Kọ́ wa mi. gbọ́dọ̀ ẹ má máa wò mí rẹ̀ ìgbìmọ̀ lé ní ìkẹ́. Mr. Kobewude ó ti rì. Ọlọ́run mo kú gba nọ́mbà ẹ̀. Hello. Hello. Ṣé Mr. Kobewude nìyẹn? Actually, this is not Mr. Kobewude. This is his PA. Ọlọ́run ajé ó dáa fún yín. Amen. Èmi ni bàbá Fọ̀nàgà o. Okay. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bá wọn Mr. Kobewude sọ̀rọ̀ O2. This is not Mr. Kobewude. This is his PA. Imported kini I was butted Ayé mi tèmi cement. bá mi. Okay. Ẹ ra cement lọ́wọ́ wọn. He sended àbí ó ta cement fún mi. How many pieces lẹ rà? 350 pieces. 350. Èló wá lẹ rà? 15 ni mo rẹ́ yọ kan. 15. Ẹyọ kan. Ṣé mo ìtàn ta cement ṣá? Mi ò mọ ọ̀rẹ́ lọ́dọ̀ ta. Wọ́n ta cement ní bẹ́ẹ̀ bí 6,000 plus. Ìgbàdé wa kọ́ sọ́ọ̀mù agreement wọn lárí èmi àti ẹni. Wọ́n ẹ bá kọ́ ti fáànù o. Kó má lọ jẹ́ nǹkan tí mo rò nìyẹn o. Kí nìkan tẹ́ ẹ rò? Ṣé kìí ṣe pé ẹ gbá mi? Bóyá kan tẹ́ ẹ rò náà nìyẹn, bóyá kan tẹ́ ẹ rò gangan, bóyá kan tó ṣẹlẹ̀ nìyẹn. Hello, Mr. Kobewude. Bá mi. Tẹ́ ẹ wo ẹ tó gbá mi yẹn ó yẹ kó mọ̀ pé ibi ni máa kú sí o. Ẹ fẹ́ kú? Ẹ kú síbi tẹ́ wà ẹ náà. Hello. Àmúmú no too much. Mo dáhùn. Owó olówó ìfapamẹ́ o. Mr. Kobewude ó ti rì ó pọ̀ ó ti rì. Ibi ni máa kú sí ìmọ̀ rẹ̀ kú sí bí àwọn ọmọ náà ló wà bí kí wọ́n mọ̀ lọ fi ọmọ láti olúwẹ̀ lọ. Ayé mi ẹ má wò mí rẹ̀ ìdílé lẹ́yìn this is a Christian problem this is a Christian problem ìrọ̀ ayé wo ni mo wá owó olówó owó kọ́múlé láńtà àbí mò ń sùn ni àbí mò ń lálàá hello uncle èmi ni orúkọ mi ni bàbá Fọ̀nàgà yes what can I do for you mo gbọ́ pé ẹ fẹ́ ta símẹ́ǹtì yes èló lẹ fẹ́ ta 4,000 àgbà 1,400 no mi ò lè gba 1,400 ẹ ṣe 1,500 market number wa Ayé mi tèmi bá mi. ẹni wọ́n fà ń wò fò ẹni wọ́n fà ń wò fò ọpẹ́ tí mo ti ń ṣe èmi náà mo ra go 2 naira mo ní kò láàmù ṣé mo rò pé wèrè lòyìnbó ni nígbò tí kì í san 1,500 pẹ̀sìmẹ́ǹtì tí wọ́n tà 6,000 ẹ̀wà ayé mi olúwa tó bá lè máa gbowó ìbàdàn mi ò ní ṣe báyìí mọ́ mo ti padà sọ́dẹ̀rẹ̀ o bàbá àlùjànnú lù mí ló jẹ́ kí n padà mo ti padà sọ́dẹ̀rẹ̀ o bàbá mo ti padà ayé mi Mr. Kobewude orúkọ yẹn náà bà mí lẹ́nu àṣẹ wúwà fún mi ewu ti dé o ẹ wá wẹ̀wù.